gọ̀gọ̀ síra rẹ̀ kó gbàgbé lọ́rọ̀ bí ọba tó dá sáyé. Adániwáyé àfẹnimọ̀lá àìkìkì tán àìyìn tán ọba kọ́dá ọba ṣẹ̀dá ṣèbí wọn lọ́ba tó tókì tó faramọ́ kákì tùbú ánẹ̀ka ọ̀bìlì àkì tàbáraka mọ́lá kálíkì àwùjọ bí ọ̀bìlì fálákì mìṣáríkù lílà kálíkì mo ṣe tó tó ọlọ́run ọba la fi ń kí ọba tó tóbi jù tó ga jù ní kíkí kábíyèsí ọlọ́run ọba ò tó kí àti báwo la ni mo ń kí ngode Allah seriki salamu alaykum o ajaga niyat warahmatullahi wabarakatuh onílọ́jọ́ bí rẹ̀ òjìrè bí òjìrè sí ọ̀làgánkẹ́ twin service nílé lóko lájọ ni mo ń ké sí. àti dá ọjọ́ òní ọjọ́ ti pé o àti dá ìgbà pé onílọ́jọ́ bí rẹ̀ Alábẹ̀ní Ọláìdé ọmọ Animation kò mà ní dọjọ́ ẹkún fún ọ ọlọ́jọ́ bí òkú oríire òní ìwọ màtí mọ́jọ́ òní jẹ ọpẹ́ fẹ́lẹ́dùmarè ọba làárọ̀ bí ọba tó dá ọ sí ìgbà ọdún kan ní Àbẹ̀ní Adé Ọláìdé ọmọ Animation Àbẹ̀ní tí ó lọ́gà tọmọṣẹ́ pọ̀ rẹpẹtẹ mama boy mama Bíọ́lá mama Olúwafẹ́mi mama Ọlájídé ọmọ ọba wo kì í ọbẹ̀ ológun ẹ̀rọ Àbẹ̀ní mo ní wo kì í ọbẹ̀ ọlọ́gbọ̀n wọ̀fà mo fẹ́ sáré délé yeye tó bí ọlọ́mọ Oǹdó ní í ṣe lé yeye tó bí ọlọ́mọ Ìbídọ́lápọ̀ àná Olúwapọ̀ àbíamọ jágbọ̀ gbọ̀rọ̀ àwọn ọlọ́mọ akínlá dégbò ọmọ amúlà méjì sójúṣe iye ọmọ bàrọ̀ ráyì l'Oǹdó àwọn ọlọ́mọ Oǹdó ẹ̀gìmọ̀ ogun ọmọ àwòrán tún ìran èjì nígbó nìyí ará Ìlàgbẹ̀dẹ ọmọ arẹ́yìn jàjà ogun jàjà Oǹdó ló sọ pé yín oníjàjà mọ́ ọ̀jàjà lèmi ò máa pè yín bọ́dọ̀ ńlá Oǹdó kan gbọ́dọ̀ jẹ́wé ìran wọn ò sì gbọ́dọ̀ wá gbòǹgbò ibẹ̀ èjì nígbó nìyí ará Ìlàgbẹ̀dẹ ọmọ àwòrán tún ìran alágbẹ̀dẹ kan gbọ́dọ̀ tẹ́wọ́ gbowó wọ́n pé kí n dà á lẹ̀ kí n máa lọ ní ìrèmọ̀gún mo ti ń bọ̀ ó bá mi mú ṣù wá bẹ́ẹ̀mi náà ń bá lọ ṣàgbẹ̀dẹ wọn ò ní bá ọmọ kan wá ń bá jẹ́ ń ṣe kíá o kí mo rè ìlú bàbá tó bí ọlọ́mọ Jáyélé o Ọláìdé Jáyélé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ nílùú Èkó ọmọ Animation eré yìí là wá ṣe ọmọ Animation ìran yìí là wá wò ọmọ Animation ọmọ Arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọmọ Èkó Akété ìlú alàgbà lúgbó mi ta ló lẹ̀ lómi lẹ́kọ̀ọ́ ẹbí wọn pé ta ló là bàtà bútú bàbá omi kómi ta ló là bàtà bútú bàbá odò kodò ẹni tó bá rè lu Èkó tí ó gbọ̀n kódà tó bá rè lu òyìnbó kò lè gbọmọ afẹ́fẹ́ tó nípọn níbẹ̀ níbẹ̀ bí okun ti yín fàájì tó nípọn níbẹ̀ bí ọ̀sà ẹ̀yin lọ́ọ́ máa fíjú wọn jà máa ń gbẹ́ndẹ́kẹ́ ọ̀bùn ọjà wá pa síọ̀síọ̀ ọ̀bùn síọ̀síọ̀ nírẹ̀rù àfíjú wọn lé Àbẹ̀ní ilé tí ò wọ òdìlé owó nílé ìbàbà tó bí ọlọ́mọ ọ̀nà tí òrìn odò náà là àpótí tí ò fi jò oko odò ohun àkúnlẹ̀ bọ̀ happy birthday to you ìgbà ọdún kan ni kó o pẹ́ láyé bí mo pẹ́ ṣe ń pẹ́ láyé àdàgbà òun ní tó ṣe wàá dàgbà wàá dògbó ikú òjijì nípa ọ́ wàá gbélé ayé ṣe ń re ikú tí ó bá kú ọ̀tàrí àgbà kú àrùn tó bá rùn ọ̀tàrí àgbà rùn ikú àdìkú ọ̀tá àrùn àdàrùn òdì wàá bẹ̀gbẹ́ pé wàá lálù iyọ̀ iléeṣẹ́ rẹ̀ oníjóná wọn ò ní tẹ̀gbà fún ọ̀hún lóúnjẹ jẹ lọ́la ṣèdùmarè happy birthday to you happy birthday to you o Àbẹ̀ní Adé ọmọ Animation happy birthday to you.